tí kò yí gbogbo ojú tó wọ̀n wá káàkiri àgbáńláyé ẹ káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí i. A wà lọ́dọ̀ yèyé wa Yeye Osunronke Ìyábọ̀ Akínọlá ìyá Ọ̀ṣun Ìgbòolómù general nílùú Ìkòròdú làwà báyìí. Màmá ẹ kú dédé àsìkò yìí o. ṣeun olóòtú. Ẹ bá káwọn aráalé. Gbogbo aráalé ẹ kúrọ̀lẹ́ o. Gbogbo ojú tó ń wò mí ojú yín ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di o. Ìmọ́lẹ̀ ayọ̀ àtọ̀sínú ayé orí kọ̀ọ̀kan tó ń wò mí. Àṣẹ àmì Èdùmàrè. Màmá, lórí awuyewuye tó ń lọ nípa ọ̀dọ́ ọmọkùnrin tí ó ṣolóògbé níbi ìjọ mélòó, gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí ìyá ọmọ, gẹ́gẹ́ bí ẹni tó dẹ̀ wà nínú ìṣẹ̀ṣe àti ìlànà tó jẹ́ Yèyé Ọ̀ṣun, torí a mọ̀ pé abiyamọ ló ń pè ní Yèyé Ọ̀ṣun. Ìgbésẹ̀ wo lẹ rò pé ìyá tó bá bímọ lè gbé pàápàá lórí ọmọ ológo? Ẹ ṣe olóòtú. Bó tiẹ̀ ti lè jẹ́ pé ìyá àti bàbá ò ti sí mọ́ ti pẹ́, wọ́n ń gbọ́mọ wèrè o. Ó ní ó yẹ kó kọ́ àwọn ẹlẹ́ láti lẹ̀. Nítorí bí ọba tó bá yẹ pọ̀ ló tọ̀ nǹkan láti lẹ̀, á mọ ìrìn àjò tọ́mọ ẹ fẹ́ gbé, á wo ẹsẹ̀ tó fẹ́ gbé, débi pé bàbá rẹ̀ bàbá gbogbo ayé ni. Ní ìsìn ìwọ tó bá di pọ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ wá jẹ ọmọ ológo tán, tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá jọ close, ìpè kẹjọ máa jọ sọ̀rọ̀. Gbogbo ìrìn àjò mi kò ní fi gbogbo ẹ̀ yéye mọ́. Ṣùgbọ́n tó bá yẹ pé ìyẹn ti kó nǹkan lọ láti kékeré, bàbá lè fọmọ under 15. Ṣùgbọ́n bàbá náà dẹ̀ kẹ̀rẹ́ kò ní làákàyè, kò mọ̀ pé ògòdì léhun ló parun yẹn. Torí tó bá jẹ́ pé bàbá náà bá jẹ́ bàbá gidi ni, kọ́lọ́n kò ṣàforíjì fún wa kó má fọ̀rọ̀ lọ́rọ̀ gbà wá lẹ́nu. Ọmọ dágbére fáyé ẹ̀ẹ́tẹ̀ ṣìwọ́n náà bóyá máa jẹ bá mi wò dàárọ̀ lánàá, bóyá ọmọ ìṣẹ̀lẹ̀ jì í, bóyá ó sùn ni. À ń rẹ́ni tó ń jẹ́ pọ́ńkúlẹ̀ ẹjọ́ 4 tó dẹ̀ pé ó máa padà jí. Ọmọ mi ti lọ bí ijọ́ 4 rí, tó pé ẹ̀gbọ́n mi ló fún lábẹ́rẹ́ ńjọ́ náà, ipé ẹ̀mí sì wà ní ààrẹ lọ́dún náà. Ìjọ́ 4 ló tó lajú sáyé. Ọlọ́run dẹ̀ ìjọ lẹ́ẹ̀mẹ́kọ ààrẹ ò ṣe mọ́ dé ìníjọ́lá mọ́. Ọmọ mi tó bá ti di pé lóòótọ́ iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ayé ni, ṣùgbọ́n àwọn tó náà kọ lẹ́kọ̀ọ́ tó jẹ́ bí ọ̀gá fún un, táwọn náà bẹ̀rù àtúbọ̀tán wọn, táwọn gbọ́ rántí pé ìjọ́ kan àwọn máa wọlé tọ́ ní jíbọ́ tó pé ogun tó kójọ ó máa padà tán lójú ẹ̀mí wọn ni. Nítorí pé kí ni ìmùlẹ̀ tọ́ ní kọ́mọ yẹn mu, gbogbo ìmùlẹ̀ ló kún nǹkan tó di pé ó padà pa ọmọ yẹn. Gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ti wò ó pé òun fẹ́ lo ayé tí ọ̀rọ̀ tí kò máa lo ọ̀run, ó ṣọdọ̀ òun náà máa lọ ọjọ́ kan. Wọ́n kó wọn gbogbo wọn náà máa lọ pé wọ́n máa tẹ̀lé ni. Nítorí pé kí ni wọ́n ṣẹ lórí ni. Àṣẹ ni lórí òrìṣọ́mú wa lórí. Nítorí pé kí ni ìyá yẹn ni mo rí pókù sí lọ́wọ́. Bàbá lè ya wèrè, ó lè ya lórí burúkú ayé àìrí àtọ̀run, kó ní kó má kọ̀ ọmọ òun lọ. Pátápátá wá gbé lọ human rights. Obìnrin ló lọ́mọ. Bàbá gbogbo ayé ni ọmọ tó bá ṣoríire òun ló jẹ́ ti bàbá. Bàbá ní ìsìn tó bá nílẹ̀ àkàyè ó dàbí pé bàbá yóò yẹ kọ́ mu lọ Yaba owó òsì pẹ̀lú tó ń sọ lẹ́nu. Ọ̀rọ̀ ẹ̀ nídìí Yaba owó òsì kan lọ bá tọ́jú ọpọlọ ẹ̀. Torí kátàkátà ni bàbá òun sọ lẹ́nu. Kọ́ wo ibi tó ń gbéṣẹ́ tó pọ̀ náà ọ̀rọ̀ ayé ẹ̀ nìyẹn. Ogún òdílé ẹ̀ ló ti sọnù yẹn. Nítorí yẹ kó gbé ìdílé dìde ọmọ wò ní kú tògótògó. Ó yẹ kó mú dé Yaba owó òsì kó lọ tọpọlọ ẹ̀ wò náà bóyá kan ti ṣe ọpọlọ ẹ̀. Nítorí gbogbo tó ń sọ yẹn kọ́ ni tó ń sọ. Táyé ó yẹ kó bọ́ sí yàrá kó sunkún oṣù kan kó bá rẹ̀ lẹ́kún. Ǹjọ́ tó sí lẹ́nu ipò nǹkan ló máa lọ ra pósí fọ́mẹ̀. Lákàyè kúrú púpọ̀. Abiyamọ tó gbogbo òdílé tó mú tó sọnù. Ọjọ́ ìsìn kọ́ lọ́jọ́ yẹ. Gbogbo pé ọlọ́pàá ń gbé ṣùgbọ́n gbogbo ẹni tó lọ́wọ́ nínú ikú ẹ̀ pẹ̀lú àṣírí tí wọ́n máa tẹ̀lé lọ. Àdàbí tó bá tẹ̀lé tó gbà fẹ́fẹ́ tó mú mi. Torí gbogbo ẹ tó bá lọ́wọ́ nínú torí pé kí ni ọmọ wò ní kú tògótògó gbogbo wa náà lánírú ẹ̀ lọ́wọ́ tó wá wò pé káwọn wá ṣẹ lórí ẹni tó pa kóun náà má kú mọ́. Àṣà bí àṣà àfa àkọ́ńdà tí mo ṣì ń kírun alọ́jímọ̀ ní Ìkẹjà lọ́dún náà ni ló sọ lọ́dún náà ti pẹ́ sẹ́yìn jìnnàjìnnà ló ní ìwọ tó yàyàn ní wèrè ṣó lè bọ́tà pọ̀ ló yà ń wèrè. Ẹni tó pààyàn tí ó lè sọ pé òun pààyàn bẹ́ẹ̀ tí wọ́n gba abẹ́rẹ́ burúkú tó ti fún un àti búra wèrè wọn tọ́ náà fún un gbogbo tó lọ́wọ́ nínú kù Mohbad kí náà pé gbogbo náà máa tẹ̀lé o. Àmì àṣẹ ẹ gẹ́gẹ́ bí. ṣùgbọ́n abiyamọ yẹ kó múra sí ìtókù nítorí pé kí ni bàbá gbogbo ayé ni ogún òdílé wọn náà ti sọnù yẹn. Ẹ fún àwọn abiyamọ tó kù. Abiyamọ tó kù ní gbogbo bójútó ọmọ bàbá gbogbo ayé ni o.
bàbá rèé ó sì lè dọ́ ẹlòmíì obìnrin gangan ló ní ọmọ àwa la lọ́mọ torí pé kí ni ìyáálé ọkọ pọ̀ ẹ̀yin ò gbọ́ túmọ̀ ìyàwó ni ìyàwó àwò ìyá nìkan wà wò obìnrin ló mọ bóyá ṣe gbogbo bùkátà lórí ọmọ ẹ̀ wọ́n tó bá dé jèrè ọkọ wàá jèrè ọmọ ìyàtọ̀ náà tí ìyá lóhùn ò jẹ́ ń gbà náà ìyá náà lọ́wọ́ padà jẹ yìí tọ́lọ́mọ tó yẹ kó sọjọ́ fún ló ti lọ yìí gbogbo abiyamọ ò gbúdọ̀ sáré lórí ọmọ ẹ láti bẹ̀rẹ̀ ayé tó bá sáré lórí ọmọ ẹ ọmọ mi ìwà kò ń gbà kọlù lọ́wọ́ yẹlú àwọn ọmọ tó ń gbà kọlù lọ́wọ́ mi ṣùgbọ́n ìṣẹ̀dá mi máa bọ́ra mi sí òun fi ṣàdúrà fún ọ yìí tí bá máa ṣe ọwọ́ mi mo ti máa ṣe torálì súnà lọ́mọ mi gbogbo tí bá máa ṣe èmi fúnra mi ni máa ṣe pé ọmọ mi ò gbúdọ̀ ṣubú èyí ò dẹ̀ gbúdọ̀ pọ́ ọmọ mi togotogo so bó ṣe rí nìyẹn lóòtù nítorí pé kí ni èèyàn gbúdọ̀ tọ́jú ọmọ ìwọ tó fẹ́ jẹun ọmọ tó fẹ́ jó ìyá bí agbára àwọn òbí eléyìí toró pẹ́ kó tó di pẹ́ṣẹ̀ṣẹ̀ rẹ̀ fẹ́ máa sáré fún un ṣùgbọ́n nígbà tọmọ náà ti rí pé ẹ̀mí ń lọ sópin lélẹ́yìí òun ló ṣe sọ pé fún ìyá àtìgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyá ẹgbà mí o tó bá pẹ́ yẹ ké gbàjarè abiyamọ àgbà ó ṣeéṣe kọ́ ọmọ náà má rí ikú náà yé báyìí nítorí ṣẹlẹ̀ gbogbo abiyamọ tó kù ẹja mójútó ọmọ wa tó ráwọ obìnrin la lọ́mọ ọmọ tó bá lógo ó máa lógun ògo rèé ogun rèé ní bọ́rọ̀ lé ayé ṣe rí nìyẹn abiyamọ obìnrin ni kó mójútó ọmọ gbogbo wọn tó bá fẹ́ jẹun ọmọ ò gbúdọ̀ dúró lórí ọmọ ò gbúdọ̀ dúró pé bó bá ṣe kó ṣe lé ayé ẹ̀ ìyá yóò gbà bẹ́ẹ̀ o obìnrin tó bá fẹ́ jẹun ọmọ gbúdọ̀ sáré lórí ọmọ ni kó lè ní fọkànbalẹ̀ lọ́jọ́ alẹ́ gbogbo àwọn tẹ́lẹ̀ tó ń di pírẹ́sidẹ́ǹtì ìyá wọn ò dúró lórí wọn ni ìwọ tó wá ló fẹ́ jẹun ọmọ tó wá sọ pé ẹ̀wọ̀n ojókòó tẹ̀tẹ̀rẹ̀ ó wá nípò gbàdúrà nìkan tó bá ti pé yá náà wàá máa pé yá ìyá ẹsẹ̀ ni bó bá ń ṣe àdúrà wàá máa ṣe sàráàtì ni kó lè jẹun ọmọ ni bí ilé ayé ṣe rí nìyẹn abúlé máa ṣe wá ní abiyamọ ní kọ́nà kó ṣe wá tó rọmọ yẹn kàn jẹ́mi ẹ̀ légbodò gbogbo bá ṣe ń ṣe iye ẹ̀mí ẹ̀ máa sáré kiri ni torí kò lè rí bí lọ báyìí tó rọmọ kékeré rẹ̀ wọn jò rí ilé ayé lò wọn jò rọrùn dé kí ló wá dé bí bàtọ́ ní lára ni torí ẹ̀mí ẹ̀ máa sáré kiri ni báyìí torí kò tí lè níbi kòkòrò àsìkò tí tò jẹ́ òlóde ilé ayé tọ̀jẹ̀ kó ráyé lò ọgbà abiyamọ tó kù ajẹ́rìí ọmọ wa o wàhálà wo ní gbé lórí ọmọ o èyí tó kù ní kíyà gbájúmọ́ báyìí ó fún ọjẹ́ ibi tí abiyamọ ti ń fọjà torí pé kí ni kọ́ náà máa ṣe tẹ̀lé kó fún ọjẹ́ gidi kó lè jẹun ọmọ torí pé kí ni ogún òdílé wọn náà ti ṣẹ́ lórí dàbí kọ́ náà kó ṣe káwọn yòókù yàn sí rere káwọn tiwa náà yàn sí rere bẹ́ẹ̀ ló máa rí kò ní ṣe kò ní yẹ ṣe Èdùmàrè màmá bá wa dárúkọ nọ́mbà yín. orúkọ mi ni Yeye Osunronke olómi tútù tí mò ń gbé ní Igbó Olómù ní Ìkòròdú tẹlifóònù nọ́mbà mi ni 070-3190-96-37 ìkejì ní 080-596-11480 lẹ́ẹ̀kan sí 070-3190-96-37 ìkejì ní 080-596-11480 so àdúrà yín á gbà o ẹ̀yin náà wà ní ṣe lásán ẹ̀yin fẹsẹ̀ rìn lọ́bí tó ti máa pa yín iṣẹ́ tẹ́lẹ̀dùmarè ti parí òun lè máa ṣe o ẹ̀yin ṣiṣẹ́ gbà o iṣẹ́ tó máa gbé yín dọ́gbẹ̀wọ̀n tó máa fa wàhálà ìjọba ayé ẹ̀yin bá wọn ṣe o gbogbo ìṣẹ̀dá tá wá tinú obìnrin bí kódà ká fa bẹ́gbẹ̀ bí ẹ̀ èyí tó bá ń bínú ògo yín tó ń bínú yín ilẹ̀ tó ń rà lóòjọ́ tó ń kọ́ lóòjọ́ Elédùmarè abámira fún wọn pẹ̀lú àṣẹ Elédùmarè bẹ́ẹ̀ ló máa rí kò ní ṣe kò ní yẹ tó àbàwọ́n èṣù.